Ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Abbas Afọláṣadé láti ìlú Ìbàdàn. Ọkùnrin kan tí wọn kò tíì kéde orúkọ rẹ̀ ló ṣàdédé ya wọ ilé ẹ̀kọ́ àgbà kan tó sì ṣíná bolẹ̀ fún èèyàn 10 kó tó di pé ó ṣekú pa ara rẹ̀ náà. A gbọ́ ariwo rẹ̀ bí ó ṣe tẹ̀lẹ̀ láti inú yàrá ìkàwé wa. Helen Wam, ẹni ọdún 35, akẹ́kọ̀ọ́ nípa ètò ìlera, ṣàlàyé rẹ̀. A gbọ́ ìró ìbọn tó ń dún lára wọn tí ẹ̀rù sì bẹ̀rẹ̀ sí ní bà wá. Olùkọ́ wa pariwo, ẹ tilẹ̀kùn o, ẹ sá pamọ́. Ó sọ fún iléeṣẹ́ Mọ́wàràró Sweden. Fọ́nrán tó jáde sórí ayélujára ṣàfihàn bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ń sá sí abẹ́ tábìlì wọn lẹ́yìn tí wọ́n gbúrò ìbọn. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ilé ẹ̀kọ́ àgbà kan Riksbanka lórílẹ̀‐èdè Sweden. Iléeṣẹ́ ọlọ́pàá ti sọ̀rọ̀ nípa afurasí apànìyàn náà lórí bí ó ṣe ṣekú pa èèyàn 11 tí ó fi mọ́ ara rẹ̀ ní ìlú Örebro. Afurasí yìí ni iléeṣẹ́ ọlọ́pàá kò dámọ̀ tí wọ́n sì gbàgbọ́ pé ó dáṣe iṣẹ́ láabi rẹ̀ náà ni. Iléeṣẹ́ ọlọ́pàá ní afurasí náà kò ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn kò gbàgbọ́ pé ìṣẹ̀lẹ̀ ní ọwọ́ ìgbésùmọ̀mí nínú. Wọ́n rí òkú afurasí náà ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tó sì farahàn pé ṣe ni ó ṣe ikú pa ara rẹ̀. Àwọn aláṣẹ elétò ìlera ní obìnrin 3 àti ọkùnrin 2 wà ní ẹsẹ̀ kan ayé àti ẹsẹ̀ kan ọ̀run lẹ́yìn tí wọ́n ṣe iṣẹ́ abẹ fún wọn tán. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Abbas Afọláṣadé láti ìlú Ìbàdàn. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24.